kálukú ó múra èyí tó wà nísàlẹ̀ bẹ́ẹ̀ ìjókòó tá a jókòó yìí a rí oúnjẹ adáná àṣegbègbè fáwọn èèyàn ẹ jẹ́ n sáré mú ẹ̀rí èyí ń wá lẹ́yọ̀kan kílẹ̀ rí náà ni wípé àwọn àkànlá gbọ́dọ̀ dáná bí òkú àwọn àkànní tó kú bá kú àgbọ́dọ̀ jẹun bẹ́ẹ̀ àwọn àkànlẹ̀ ni wọ́n bá dáná bí òkú wọn ní bídíà ni àwọn àkànní kọ́ dà ẹ̀ṣẹ̀ ni èmi máa wá sọ fún wọn pé kì í ṣẹ̀ṣẹ̀ ẹ wá jẹ́ n fún ilẹ̀ rí ẹyọ̀kan tẹ́ fi kojú wọn wípé ọ̀kan nù sàhábà nábì sàhábà yìí òun là ń pè ní Abu Dharr al-Ghifari Abu Dharr al-Ghifari àwọn àfa mẹni tí ń sọ yìí dáadáa wọ́n sì kàtàn rẹ̀ wọ́n kà ọ̀rọ̀ yẹn Abu Dharr ní njọ́ta nábì jòkó anábì wa sọ fáwọn sàhábà gbogbo ẹ̀yin sàhábà anábì ni man qala la ilaha illallah dakhala al-janna anábì ni ọba wí la ilaha tẹ́mi báyìí bọ́lọ́rùn ẹ̀ tó yẹ kó òun ló wí anábì ni yọ wà al-janna Abu Dharr wá ní ya Rasulallah gbogbo àwọn sàhábà wọn nìkan ló béèrè ó ní wà ń sàràkà wà ń zànà bọ́bá ṣe sinna kọ́ àbọ̀jalè anábì ni wà ń zàràkà wà ń zà anábì ni bọ́bá ṣe sinna kọ́ bá jalè ó tún tóbi pọ́ńsì ọlọ́run ọ̀gbọ́n tí mo wílẹ̀ kan ni àní wà ń sàràkà wà ń sànà ẹni ó wí la ilaha yìí tó bá jẹ pé máa jalè àbí ń ṣe sinna àbí mutí kọ́ anábì ni wà ń sharibal khamra ọba àjẹni tí mutí tó bá yẹ rí wí tọ́lọ́run bá yẹ fún níyọ̀ǹda tó bá yẹ rí wí délẹ̀ owó ọlọ́run kọ́ kẹ́ ẹni ọtí òun kọ́ mọ́ òun ni ẹ máa wú ọlọ́run bẹ́ẹ̀ òun là á bí sọ ní bàbá wa àlùfáà ńlá fi ní bàbá rẹni tí ń mutí kì í má lọ kọ́ sí ẹ̀ bàbá rẹni tí ń ṣe zìnà tó wọ́n ní zìnà rẹ̀ pọ̀ má lọ kọ́ sí ẹ̀ bàbá rẹni tí ń jalè má lọ kọ́ sí ẹ̀ fún kálukú lẹ̀ pẹ̀lú ẹ̀ ó ti yé báwọn ọlọ́run ò pé ó lè bọ́ bá kú ẹ̀ kírun sí la ó ń zìnà tó bá kú ẹ̀ kírun sí la ọ̀mùtí tó bá kú ẹ̀ kírun sí la bọ́mùtí bá kú tó bá kírun sí la ó rojú ọ̀rẹ́ wájú ọlọ́run ọ̀mùtí ìwọ́kọ́ lọ lọ tí tó mu ó ti yé àmọ́ ṣe ń kírun ṣe ń bá wa gbàwẹ̀ ṣe mùsùlùmí ni ṣe ń ṣe la ilaha illallah gbogbo yòókù ẹ̀ṣẹ̀ nìyẹn wọ́n bá wọ ọlọ́run àfẹ́ríjì bó sì wù àfìyàjẹ́ Abu Dharr ọbẹ̀ anabi bẹ́ẹ̀ anabi ni wà Abu Dharr wàhálà rẹ pọ̀ òun béèrè púpọ̀ alárọ́bùnmi ànfẹ́ Abi Dharr kọ́dà bó bá jẹ́ pé ihò mú rẹ ló ku ọ̀nà tí ó bá wà lìjẹ́ náà kọ́ má sọ ọ̀nà àmọ́ kọjá ihò mú rẹ òun náà ni ó bá wà lìjẹ́ náà. fa'lam annahu la ilaha illallah Abu Dharr ìhun. واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم. náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gba Abu Dharr sẹ́ni gbólóhùn èyí tí mo wí yìí òun ni àwọn tí wọ́n ń dààmú ara wọn lórí ọ̀rọ̀ Mufi Afolabi nígbà Mufi Afolabi kú àwọn àfáà kan tó jáde wípé ha kò ní wà lìjánná ọmọ náà ni torí pé ìfíìmù rẹ̀ táwọn máa wò ìmọ̀ àṣàwò eré ni wọ́n ń ṣe àwọn tí wọ́n ṣe fíìmù lárúbáwá tí wọ́n há ti fèrè àwọn náà nǹkan tí wọ́n wọ̀ náà. àwọn tí ń ṣe fíìmù lárúbáwá tí wọ́n há ti Kárúnà tí wọ́n há ti Nàmúrúsù tí wọ́n há ti Ìbílísù tí wọ́n há ti fèrè àwọn náà. àtàwọn tá há ti Ṣaitan tí wọ́n wọ̀ náà ẹ̀rí kan nu. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní wípé ẹnìkan ò gbọ́dọ̀ bá Ọlọ́run ná ọjà òkèrè ọjà tòsí ni ẹ bá ná ó fojú rẹ tó wọn bí o gbogbo ẹni tí ń pé Mufi Afolabi òwò náà tó ní kèfèrí ni ó tún sanwó-wájú Ọlọ́run ó ti yé báwọn torí wípé o ò dénú ilé rẹ o ò dé kọ̀rọ̀ rẹ fídíò ló ń wò fíìmù ló ń wò ló fi ń dájọ́ rẹ. ẹlẹ́ẹ̀kejì ẹni yòówù tó bá ní Mufi Afolabi òwò náà àbá àfa yòówù tó bá wí bẹ́ẹ̀ tó sọ ọ́ jáde lẹ́nu ẹ̀ á wàá sọ fún tọ̀hún nísìnyí wípé ṣe bí gọ́gù ń bẹ àbí kò sí gọ́gù má gọ́gù ń bẹ àbí òsì ẹni kó ń tọ̀ wọn lọ lè gọ́gù àlùkìyàmà ntí ó ṣẹlẹ̀ lálùkìyàmà ẹni kọ́ lọ gọ́gù ẹ̀ wáyé tó bá gọ́gù ẹ̀ tó bá bá Mufi nù ná ó pilẹ̀ rẹ̀ fún gbogbo ayé káyọ̀ ọmọ àgbo bí ọba ti rí ìhun ṣe kọ́ gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ẹ fi dájọ́ lẹ̀ fọlọ́ Ọlọ́run ló ní dájọ́ kì í ṣe nìkan. Abu Dharr al-Ghifari ìgbà tí múra tí ó lọ sàábẹ́ tó dáa ni ó lè ní máa jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa dáná ní dánadáná tí máa jalè amúrọ̀bà ni ọwọ́ agbúrò wípé anabi pé ẹnìkan wá ibi tó wà tí ń dáná lọ́wọ́ lẹ́nìkan nítọ̀ Muhammad kan ti dérí sí o ó ní kọ̀sánba kan àfọlọ́hún ní amákin ní Ìsìlámù lòún gbédé Abu Dharr wá sọ fọ́kàn nù àwọn ọmọọṣẹ́ rẹ̀ pé kọ́ lọ́bẹ̀ kọ́ lọ́ọ́ lè wò kí lẹ́ni òun wí nígbà wọn débẹ̀ ẹni wọn padà dé pé ọ̀rọ̀ wa ìwà rí ní ìròyìn ìwà yìí sì ìròyìn ẹ̀sìn ó ní à ìwà ó ní atẹ́sìn ó ní à òun ọlọ́bẹ̀ ìgbà tó débẹ̀ tó bá nàbì tá nàbì ń sọ̀rọ̀ ó ní mo fọ́fẹ́ nìyí ó ní mo tẹ̀lé ńjọ́ náà ni ò ti jalè má ìjọ tí wọ́n múra tí ó lọ tí ó kú
ẹ̀mí múra tí ó bọ́ lọ́rùn rẹ̀ ọwọ́ pé ọmọ rẹ̀ obìnrin eléyìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò rí kọ̀má èyí sọ bí tíra tó wà fún ọ kó o lè mọ̀ wípé kì í sọ̀rọ̀ irí ni sọ lọ́lẹ̀ wo tíra tí wọ́n ń pè ní asadul gaaba fi ma'arifati sọ̀hábà ọba mẹ́ sílọ́lẹ̀ wo tíra tó ń pè ní al-isaba fi tamyizi sọ̀hábà bọ́ ọba dé méjèèjì wọn tó ọba bá ń bẹ̀ ó fi ṣe déédéé ntí àtàyèsè wì mọ́ káání kì í jẹ́ kí mọ̀rọ́ lérí ìgbà tí múra tí ó lọ ọwọ́ pé ọmọ rẹ̀ obìnrin ó ní wọ́n ọmọ nínú ó ní sáà lẹ́ran láǹgbàlá ọlá lẹ́ran ó ní àsìkò tó wù wọ́ ó lóun mọ́ra tó wù kù ó ní sinasi ni ó ní kò ju nǹkan bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ma tẹ́mi ọgbọ́rọ̀ òun ó ní wọ́n ọmọ mi ó ní lọ pa ẹran náà ọwọ́ pa ẹran náà ó ní lọ sèé ó ní sèé lọ́bẹ̀ kọ́ dáná sí i ó ní gbogbo ẹni ọba wá bí ṣètúrà mi tí wọ́n wá sinmi sọ fún wọn pé èmi sọ fún ọ wípé ẹnìkan kan tó wá bí ṣètúrà mi kò gbọ́dọ̀ kú ìyá yìí lọ léèrè àfi kó jẹun abusafẹ gẹfà kó èmi mọ sọ ọbẹ wá já mi pẹ̀lú tó mọ wíwọn sàábẹ tó da tá nàbì fẹ́ràn dáadáa ni ọmọ rẹ̀ wá dáná wọn lè dáná ìgbà tó mẹ wọlé bàbá ti kú ọmọ wa ké gbogbo àwọn sàhábà tí wọn wá ó ti yé báwọn Abdullahi ibn Mas'ud náà wá Abdullahi ibn Abbas náà wá gbogbo wọn wá bẹ́ẹ̀ onkaluku wọn ṣètúra rẹ̀ tán ọmọ wa ní tọ ẹ̀yin sàábẹ mi lọ o bàbá mi sọ pé kí n dáná kalẹ̀ wọn ìjì dá ó sì lẹ́nu kan tó wábi jì ní sàwọn ọ̀gbọ́dọ̀ lọ àbí kọ́ jẹun o àwọn sàábẹ́ ní sẹ́ni tó wí òní bẹ́ẹ̀ ni ọ̀yà bí sinmi ọ̀kálùkù wọn jòkó ẹgbẹ́ ní jáde wọn kálukú wọn jòkó wọn jẹun ẹni ọjọ́ sẹ̀ mú ẹni ọjọ́ àmọ̀lẹ́ ẹni ọjọ́ rẹ̀ sí wọn jẹ táwọn mú mi wọn lọ wọn ládàá tá a bá ń rí bẹ̀ kọ́ gbà nígbà wọn ṣe bẹ́ẹ̀ fún sàábẹ́ èyí ṣe táwọn ó ṣe bá àwọn bàbá wa tẹ́lẹ̀ kó ní ọwọ́ súnà wọ́ọ̀rọ̀ gẹ́ẹ̀tì súnà sàlámù alaykum wáàsí dúró wọn parí wáàsí ẹ kí bò sí ọlọ́run lẹ́ẹ̀kan náà